ń ṣe ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí lọ kí òǹṣèré tíátà Mobímpé àti Lateef Adédìméjì lẹ́yìn ọmọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí, ọmọ mẹ́ta làǹtìlanti, bàbá àwọn boys, ìyá àwọn boys. Mo kí yín o, ẹ kú oríire náà. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bá yín yọ̀ lóòótọ́, ṣùgbọ́n àsìkò yìí mo fẹ́ kẹ́ kíyèsára fún nǹkan kankan. Oríṣiríṣi àwọn èèyàn ló lọ ń gbé ọmọ wọn jó, tí wọ́n sì ń gbé ọmọ wọn dání láti fìfẹ́ hàn pé àwọn wá kí wọn ní, àwọn sì fẹ́ gbé ọmọ. Ó dà bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyẹn wọ́n wà fragile. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ àmọ̀ràn ni. Àmọ̀ràn mi sí Mobímpé àti bọ̀dá Lateef Adédìméjì, mo kí yín, ẹ kú oríire. Ẹ jọ̀ọ́, ẹ má dédé máa fààyè gba àwọn èèyàn tí wọ́n bá wá láti máa gbé ọmọ. Kò dìgbà téèyàn bá tó gbé ọmọ kéèyàn tó fi hàn wípé ò nífẹ̀ẹ́ sọ́mọ. Bẹ́ẹ̀ ni, èèyàn lè péèyàn wá lásán, ìfẹ́ kan ni. Kéèyàn tó kúrò léèyàn, béèyàn bá níṣẹ́ èèyàn ó sáà máa sùn. Ṣùgbọ́n kéèyàn tó gbéra pé òun wá kí sà, mo ń sọ fún yín, ìfẹ́ kan ni lọ́tọ̀, ìfẹ́ kan ni lọ́tọ̀. So tó má dé, kò ń ṣe dandan kí wọ́n láwọn fẹ́ gbé ọmọ. Àwọn ọmọ yẹn wà fragile. Àwọn ọmọ ara wọn sì, ẹlòmíì oríṣiríṣi perfume lẹlòmíì ló wà tó sì lè máa kó bá àwọn ọmọ yẹn gan fúnra wọn. Oríṣiríṣi ọwọ́ ó kàn máa pààrọ̀ gbígbé ọmọ náà. Àsìkò yìí kọ́, torí bá a ṣe ń sọ yìí náà kò sẹ́ni tó rínú tán pátápátá. Ká mú ti ọ̀rọ̀ mentality wa láfíríkà kó pé wọ́n ti ń ro oríṣiríṣi. Sà, ẹ̀yin náà ẹ wo adúrú ọ̀rọ̀ àti ẹnu tó wà nídìí tó wà lára yín lórí ìbí kẹ́ tó bí ọmọ àti ìgbà tẹ́ tó bí tán, lórí ìbí àwọn ọmọ yẹn. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín. Gbogbo àwọn tó ń wá tí wọ́n ń gbé ọmọ, ẹ jẹ́ ká reduce ẹ̀, ká má dínkù bá lásìkò yìí, ká má gbé ọmọ mọ́. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ fẹ́ lọ kí wọn náà, tẹ́ bá ń gbọ́ fídíò yìí, kò dìgbà tẹ́ ẹ bá gbé ọmọ kẹ́ tó fi hàn pé nífẹ̀ẹ́, pé ẹ wá lásán àti gbà pé ìfẹ́ lẹ ní. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Àsìkò yìí tí màá fẹ́ láti sọ nìyẹn, wípé kí wọ́n ṣọ́ra ṣe láàrin yẹn. Bó tiẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn míì náà ń sọ, ṣùgbọ́n gbogbo ẹ̀ fídíò yìí ẹ mọ̀ pé ẹ máa rí oríṣiríṣi ara àwọn ọ̀rọ̀ táwọn èèyàn kọ, kọ́mẹ́ǹtì àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú fídíò tẹ̀ ń wò nínú ẹ̀ yìí. Ìyẹn bẹ́ẹ̀, ó gbọ́ títà, ó jókòó. Àdúrà mi ni pé gbogbo àwọn tí wọ́n ń wojú Ọlọ́run fọ́mọ, Olúwa ó ṣe fún yín nírọ̀rùn. Ní 2026 yìí ni, kò ní pẹ́ mọ́, lágbára lọ́wọ́ Ọlọ́run adẹ́dàá aṣẹ̀dá. Ká dẹ̀ máa ní ìfaradà àti ìforítì fúnra wa. Ẹ̀yin náà wo àwọn Mobímpé àti Lateef Adédìméjì, àpẹẹrẹ gidi ni wọ́n jẹ́. Inú wa sì ń dùn, ayọ̀ wa ń kún lórí ọ̀rọ̀ ayé wọn. Torí a mọ̀ pé ibi ayọ̀ yẹn ó túbọ̀ ń tẹ̀síwájú, yóò sì pẹ́pẹ́pẹ́ nínú ayé wọn, yóò bá wọn kalẹ̀ láṣẹ Èdùmàrè. It's a surprise visit. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run. Ìdílé Lateef Adédìméjì ló gbọ́ pé ìwà ká ọmọdé Ọlọ́run. Ṣọ́ọ̀tà pẹpẹ ló ní wá kí olóore, bí wọ́n rò pé ó pẹ́ dé, àṣeríṣe ló tètè dé. Mobímpé ayé rò pé ó ti pẹ́ jù, àṣeríṣe ló tètè dé. Wọ́n ní ayé rẹ̀ pẹ́, wọ́n ní ìgbéyàwó rẹ̀ pẹ́, wọ́n lọ́mọ bíbí mi pẹ́, wọ́n ló ti pẹ́. Báyé bá sọ pé o, adákẹ́jà òràn. Báyé bá sọ pé o, adákẹ́ ṣiṣẹ́ òràn. Ohun táyé pè ní
tuntun ló máa ń dé o. Elétò tó lètò, bàbá elétò níbi gbogbo. Mo sọ kó dẹ̀ ti pẹ́ jù, àṣírí ló tètè dé. Ọlọ́run ìrìn àjò yìí, àánú mo rí gbà o. Ìrírí tí mo rí, tí mo yẹ, tí ò pa mí, làwọn kan rí, tí mo dìde mọ́. Àánú mo rí gbà. Olúwa ṣeun, ẹ̀yin èèyàn mi ní kí ni ọ̀rọ̀ táwọn èèyàn ṣe ń sọ gan-an táwọn fans ń sọ, kì í ṣe èèyàn kan péré ló sọ, different people náà ń sọ̀rọ̀ nípa ẹ̀. Then kí wá ní response Lateef Adédìméjì àti Mobímpé, gbogbo ẹ̀ náà lágbọ̀nù fọ́nrán yìí. Mo ń bọ̀ náà ìjà sákọ̀ wo fọ́nrán tí mo ṣe ṣáájú yìí náà. And this is what the person said. Ẹni ó pé somebody should quickly advise Lateef and Bímpé to stop allowing people to carry their babies, please. I know everyone is happy for them and everyone wants to visit, but different hands carrying them is quite worrying. Please, it's not until you carry them before you know you also visit. Exactly. Now, they are not museum items that you touch to feel anyhow. They are babies that are still adapting to the new world. Whew. And truth is, a lot of you are carrying bacteria, fungi, algae, protozoa, and even viruses in your hands. Only God knows what and where some of you have inserted your hands before you get there. Don't use soapy what is the meaning of this? To carry new babies, please. If you cannot look and admire them in their baby coats, then get out. This is not a jab at Jide and Juliana, please. It's generally for everyone that will be visiting. Now, let's just look at the comment section, what people said about it. Now, this parent said, me, I didn't open my baby coat. Oh. They all looked at him from the coat. And I don't also carry people's children at that early stage. I only greet and look at them from where they are laid. And this is how it's supposed to be. Look at them. Because, àwọn ọmọ yẹn wọ́n wà prone to anything. Like you can just, this person actually advised gidi ni. Bó jẹ́ pé mo ra àwọn comment kan náà tí àwọn èèyàn ń sọ̀sọ̀kúsọ. But I decided not to screenshot because ìsọkúsọ wọn ti pọ̀ jù. Sọkúsọ àwọn èèyàn ti pọ̀ jù lórí ọ̀rọ̀ yẹn. But then, this person said he has a very valid point, not just because they just gave birth. Generally, it's not advisable for all those who come visiting to carry newborn. They are still very sensitive. Different perfumes smell. The babies are still small because the writer is 100% right. She gets by. This person said he's not wrong though. Newborns are very sensitive and too many people handling them isn't safe. Admire from a distance. Not everything needs touching. You know, because they are celebrities, most of them, they just want to, when they carry, when they get there, for people to, let me just say, for as a sign of proof that they visit them, you know, they need to snap, carry them, that kind of thing. But then, this feels like you copy what I have in mind. A very valid point. Someone said, I think it's a tribal thing though. Yoruba thing to allow visitors carry weak old babies, then even have them back at that age. Igbo are usually more restrictive, often waiting 3 months before they allow general contact. Still, I have seen tons of Yoruba babies grow, heal and healthy even after said carriage. But the writer still has a point. Cross-contamination is quite possible. Well, is it true that Yoruba do such? Well, I don't know. It may be possible, but then I want me to visit Koribanyo. Ababiomo, they will not even allow you to get close to them because, I mean, we all know what it means now.
ara wọn ṣì wà fragile. So and even tẹ́ bá gbé wọn gan sef ẹ máa rí pé ara wọn ṣì soft. So it's not even advisable for you to just carry them. Ìyá nìkan ló need láti get close to the baby, and maybe àwọn nurse or àwọn tó bá ń take care wọn, you understand. Now if you like take offense on this advice, na you sabi, because some people want to take offense on it actually. On mo sọ pé mi ò screenshot àwọn kan tán sọ̀rọ̀ pé are you trying to now say that kini kan abeg, honest advice let me give. The person is right. It's not a must to carry newborn, and don't feel offended if you are not allowed to carry a newborn baby. It's not even right. Now listen to this. If you are allowed to carry a baby, please, if you can bathe first, please do, or wash your hands at least before carrying the baby, please. Even if you are allowed, only one sanitizer that you can use. So the man is right. I don't allow anyone carrying my newborn. In fact, don't get too close to the baby. This person is very strict, man. Honestly, I support him. They waited this long only to be careless, and thus with these beautiful blessings, they should be careful. That beg. Well, they are not careless. It's just sometimes they might not think, but thank God for social media family. Families on the internet, they are there to talk about things like this. So we are not receive it, and they are working on it. My thoughts too, though, I'm glad someone is advising them. Babies are to be protected at this stage. They are too sensitive, and even spiritually, it's not right. Not everyone has a clean spirit, Joe. And this is exactly what Lateef Adédìméjì to reply pẹ̀lú òun lórí screen yẹn. Ó ní nígbà tẹ́ni yẹn sọ̀rọ̀ tán, ó ní duly noted, thank you. Oríyọmí Hamzat, Alhaji Oríyọmí, olùdásílẹ̀ ìkànnì Àgídìgbo, oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ń sọ. Ṣé sì mọ̀ wípé wọ́n ń díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ nípa Funny Thinker wà ńbẹ̀, àtoríṣiríṣi àwọn ọ̀rọ̀ eléyìí tó ń jẹyọ lọ́tùn lósì, eléyìí tí bàbá Lérè Ṣítù sọ, eléyìí tí àwọn èèyàn ti wá fẹ́ máa gbàbí ẹni gbàgbọ́ ọtí. Gbogbo àwọn àlàyé kan nínú fídíò yìí ó ní mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wò. Tèmi tí ń tòótọ́ Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Bẹ́ẹ̀ ṣe wá ń wò yìí, ẹ fi ìròyìn hàn ní comment section yẹn kẹ́ẹ̀dẹ̀ máa tún pín fáwọn ẹlòmíì. Oríyọmí Hamzat, ẹni rere ni, ẹni rere ni, bẹ́ẹ̀ ni o, a sì yọ sọ, ẹni rere ni Oríyọmí Hamzat. Bí adẹ́tẹ̀ tí ó bá yí wàrà sọnù, adẹ́tẹ̀ ò ṣe nǹkan bàbàrà, wípé adẹ́tẹ̀ yí wàrà sọnù. Ọjọ́ tó bá fún wàrà látó rí wípé adẹ́tẹ̀ ṣe nǹkan ribiribi, níjọ́ tí ó bá fún wàrà ńlá tó mọ̀ wípé adẹ́tẹ̀ ṣe nǹkan ribiribi. Ẹ wo Oríyọmí Hamzat ń ló ṣe tí ó dá ilé iṣẹ́ kan sílẹ̀ tó gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn síbẹ̀ wípé kí wọ́n máa ṣiṣẹ́. Bí nǹkan ti rí náà tí Olódùmarè ọba kún lọ́wọ́ láti ṣe iṣẹ́ ọ̀hún ní àṣeyọrí ní ọjọ́ orí tí ó wà. Ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ẹni tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni kò rí bẹ́ẹ̀ ṣe. Òun ṣe. Oríyọmí ló dá ilé kọ́, ó dálé kọ́, ó kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ aláìní òbí, ó kó wọn síbẹ̀ dìgbà. Ẹni rere ní ṣe, ẹni búburú kì í ṣe. Ó fi tiẹ̀ lẹ̀ gbọ́ torí olórí. Ṣebí Olódùmarè ọba ní bárò wọn gbọ́ tiwọn. Wọ́n pọ̀ ńbẹ̀ tí ẹ̀ bá mọ̀ bẹ̀. Ó wà ní ọ̀nà Alákíá. Odidi ilé ni, odidi ilé tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n gbáyùn níbẹ̀ níbi tí ó ti ń tọ́jú wọn. Ẹni ibi kọ́ ní ìṣirú ẹ̀, ẹni rere ní ìṣirú ẹ̀. Oríyọmí ló rán àwọn èèyàn tí ó rán wọn lọ sí Mẹ́kà, tí ó rán wọn lọ sí Jerusalem. Èló gan ló wà lápò ọ̀hún tí ó fi ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹni rere ní í ṣe, ẹni ibi
kì í rán èèyàn lọ sí Mẹ́kà àti Jerusalem. Oríyọmí ló jìjàgbara fún ẹni tí wọ́n gbẹ̀mí ẹ̀ láìtọ́jọ́ àbí àti ẹ̀ ti gbàgbé ni. Àwọn kìíní wọ̀nyí ẹni rere ní jìjàgbara rú ẹ̀, àwọn èèyàn rere ni wọ́n ṣe é. Oríyọmí ló ń jìjàgbara fún aláìlẹ́nìkan, ẹni rere ní ṣe é. Oríyọmí ló ń fi owó àpò rẹ̀ ṣàánú fún àwọn aláìní tí wọ́n wà nínú ìṣòro kan àbí òmíì. Àwọn ẹni rere ni wọ́n ṣe bẹ́ẹ̀. Ṣé Oríyọmí ọ̀hún tí à ń sọ yìí ṣó wá wà láì ní àléébù? Rárá o, kò sí ẹ̀dá kan ṣoṣo tí Olódùmarè ọba tó dá sílé ayé tí kò ní àléébù o, kò sí. Àti àwọn tí wọ́n fi ẹnu ẹ̀gàn tí wọ́n fi ń pè lọ́gangan ibi tí adé dúró yìí, gbogbo wọn náà ni wọ́n ní àléébù tiwọn tí wọ́n daṣọ bò. Nítorí kíni? Torí igba ojú ò mọ̀ wọ́n. Olódùmarè ọba kò dá wa ní mímọ́ bẹ́ẹ̀ náà. Tibitire ni gbogbo wa tí a wálé ayé. Bí a bá ti délé ayé ọ̀hún tán ni wọ́n rí ibi mọ́lẹ̀ tí wọ́n ń gbé ire tí wọ́n ń gbé relé. Ibi tí wọ́n rí mọ́lẹ̀ wọ́n rí ire díẹ̀ mọ́. Ire tí wọ́n ń gbé lọlé ibi díẹ̀ tẹ̀lé wọn. Torí náà nígbà tó bá yá onílé òrèlé ibi yóò lọ pàdé ire níjọ́ tí a bá jẹ́ pé olùgbàlà ń ló bá tán nínú ilẹ̀ ọ̀hún náà. Ẹ jẹ́ ká bójú wo àwọn tí wọ́n yan àsìkò yìí gan láti bẹ̀rẹ̀ sí ta ẹrẹ̀ kí wọ́n máa tábà ẹni tí ó ní ohun tó fẹ́ gbìyànjú ní àsìkò yìí láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àsìkò yìí gan ni àwa ń jáde ṣọ̀ọ̀. A gbọ́dọ̀ sọ̀rọ̀ torí tí a bá ní kí a kọ òkú ìyá wèrè kí a kọ fún ó lè sún jẹ tí a bá múra gidigidi. Torí àwùjọ èèyàn tí a wà kí a má mójú kúrò ní irú àwọn ọ̀rọ̀ báwọ̀nyí. Nínú àwọn tí wọ́n ń polongo àléébù Oríyọmí lọ́wọ́lọ́wọ́, àwọn tí akirire jẹ ọ̀dọ́ tí wọ́n ṣí ẹnu sílẹ̀ bí kòtò òkú, eléyìí ò tiẹ̀ tó nǹkan kan lọ títí láti dá wọn lóhùn. Nítorí yàtọ̀ fún kí èèyàn tó ṣàánú wọn níbi tí èèyàn bá ti bá wọn tí wọ́n kiri rẹ̀ jẹ, irú àsìkò báyìí ni wọ́n rí nǹkan gbà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ kí wọ́n ṣiṣẹ́ fún wọn. Ṣùgbọ́n ìdá mélòó ni wọ́n ṣe nínú àwọn ohun rere tí a kà sílẹ̀ yìí nínú ìrìn àjò Oríyọmí? Àwọn tí wọ́n ń tàbùkù ẹ̀ lọ́tún lósì yìí, ìdá mélòó ni àwọn rí ṣe? Wípé ẹni rere làwa náà a lè sọ̀rọ̀ nípa ẹni rere tí ó bá dàbí ẹni pé ó ṣe nǹkan o. Torí àwa náà ń kọ́, àwa náà ti ṣe gbá àti ṣàwò. Mélòó ilẹ̀ yìí ti ṣe? A rí ẹni tó tiẹ̀ kúkú jùlọ lọ́jọ́ orí ọ̀hún náà. Ẹni tí a bá yọ̀ wípé lásìkò tí ó sọ̀rọ̀ Oríyọmí wípé ọmọ yìí bí mo bá pè kò ní gbàgbọ́, bí mo bá lọ sí iléeṣẹ́ rẹ̀ kò ní jẹ́ kí n wọlé rí òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà mo ní ayọ̀ láti sọ fún yín wípé èmi alára Oríyọmí ọ̀hún kúkú ti bá mi ṣiṣẹ́ rí, gbogbo èèyàn ló mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń sọ pé kò gbàgbọ́. Èmi yìí pè mọ́ torí kì í pé àgbò. Tí mo bá fẹ́ rí màá wá ọ̀nà àti rí. Ó tán eléyìí kì í ṣe wípé à ń ṣẹ̀ra wa, pé àwa mú dání wípé ìjọ tó bá dàbí ẹni kó fẹ́ ṣe nǹkan tí a kúkú sọ wípé àléébù ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó pè wọ́n tí wọ́n ní gbé àgbo títí kan ara ìyàwó ilé ẹni gan. Ṣé á yọ̀ bẹ́ẹ̀ á lọ gun àbí á bẹ̀ lórí pé ìyàwó àgbẹ̀ ọ̀rọ̀ pé àgbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ṣùgbọ́n mo bá onítọ̀hún yọ̀ wípé ó sọ̀rọ̀ Oríyọmí ó tún ríre gbà ń bẹ̀. Nígbà tí ó sọ̀rọ̀ Oríyọmí ó ríre ọkọ̀ lọ́fẹ̀ẹ́ gbà, ó tún rí nǹkan tí ó ju bẹ́ẹ̀ lọ, tí òun náà sì fi ẹ̀mí ìmoore hàn pẹ̀lú gbígbára yílẹ̀ lọ́tún lósì. Lẹ́nu iṣẹ́ móhùnmáwòrán àti rédíò yìí, irú wa a ti kọ́ ọmọ púpọ̀ rẹpẹtẹ tí a ti kó wọn rìn tí wọ́n pọ̀ lọ rẹpẹtẹ tí wọ́n sì yege gidigidi tí wọ́n wà ní ipò tí àwọn arí ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà ní ipò tó dàbí tí àwa lọ lónìí. Bẹ́ẹ̀ ni o, a rí àwọn tí wọ́n ṣẹ̀ wá nínú wọn, a rí àwọn tí àwa náà ṣẹ̀ nínú wọn, a rí àwọn tí wọ́n jù wá lọ tí wọ́n jẹ́ ọ̀gá tí a ṣẹ̀, a rí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa náà tí wọ́n ṣẹ̀ wá. Bí ilé ayé bí ó ṣe rí rèé, mélòó la fẹ́ sọ nínú iṣẹ́ ọdúnmọdún tí a ti ṣe, tí a ti ń kà tó ti ń lọ síbi 40 ọdún tí a ti ṣiṣẹ́ ọ̀hún. Ìjà máa gbọ́. Tí
tí àwọn tí wọ́n wà láyé tí wọ́n ti ń sọ̀rọ̀ tó ti kọjá tó ti kúrègbè nípa ẹni tí ó ti kú tí àwọn aráalé òkú ọ̀run tí wọ́n padà wá sọ̀rọ̀ nípa ẹni tó sọ̀rọ̀ nípa wọn pé ṣe orí ààbò wọn ti orúkọ kí ìwọ kò lè rọ́nà lọ. Pẹpẹ yìí gan ló dàbí pẹpẹ abanijẹ́ tó jẹ́ wípé inú mọ̀dàrú ni òun ti ń jẹun. Ìwé mímọ́ ní abanijẹ́ ènìyàn tí ó ń ba èèyàn jẹ́ kiri. Lọ́jọ́ tí o bá dẹ́kun àti banijẹ́ ọjọ́ náà ni a ó bà ọ́ jẹ́ kanlẹ̀. A rí àwọn tí wọ́n tún wá sọ̀tọ̀sọ̀ tí wọ́n tún sọ̀rọ̀ nípa Oríyọmí jókòó sí ìpàdé Gumi wà bẹ́ẹ̀ wọ́n ní eléyìí wà nínú nǹkan tí wọ́n fọ́ wọn lórí. Ìpàdé lábẹ́ òfin Nàìjíríà kì í ṣe nǹkan tí òfin kọ̀. Òfin ò kọ̀ wípé kéèyàn jókòó ṣe ìpàdé pẹ̀lú ẹnikẹ́ni. Ṣé òfin kan wà tí ó ti sọ wípé Gumi yìí o òfin dè kò sí? Gbogbo nǹkan tí a bá ń ṣe nílé ayé yìí ó yẹ kí a máa fi làákàyè kún ọgbọ́n orí tí ó bá ṣe é ṣe tá a bá rí ìmọ̀ díẹ̀ ká fi kún. Tí ẹ bá lè fa ìlà sí àárín ẹ̀sìn àti ẹlẹ́sìn ẹ bẹ̀rẹ̀ sí rí ohun tí ó ṣe yín kedere wípé ẹ lè máa bá ẹ̀sìn kan jà ṣùgbọ́n ẹlẹ́sìn yàtọ̀ sí ẹ̀sìn tí ẹ padà. Ó tọrọ ni ó tọrọ ni nítorí ẹ̀sìn ó wà tiẹ̀ lódìdí bí wọ́n ti ṣe àgbékalẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n ọmọ ènìyàn ń pàdé ọmọ ènìyàn lójoojúmọ́. Ẹ rí ẹlẹ́sìn tí ó jẹ́ ẹni rere tí ó jẹ́ èèyàn dáadáa tí wọ́n pọ̀ lọ jàrá ṣùgbọ́n ẹlẹ́sìn nínú ẹ̀sìn kẹsìn ẹni rere wà bẹ́ẹ̀ èèyàn burúkú wà bẹ́ẹ̀. Ẹ lè sọ wípé aṣọ ìbora kan náà lè dá gbogbo ẹlẹ́sìn pátápátá wípé ẹni burúkú ni gbogbo wọn. Kò sí ọpọlọ ńbẹ kò sí làákàyè. Torí náà bí a bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ à ń dìbò àdìbò ọ̀pọ̀lọpọ̀ àti máa ṣe pọ̀ wá ni à ń sọ. Kì í ṣe wípé kí àwọn kan tí àwọn èèyàn ò mọ̀ tàbí tí ayélujára tí ó sọ wọ́n di bàbàrà ní ẹnujọ́ mẹ́ta yìí ó wá jẹ́ wípé àwọn ni wọ́n tọ́ka fún gbogbo òǹdìbò nílẹ̀ Yorùbá wípé ibi báyìí ní kẹ́ gbà ibi báyìí ní kẹ́ má gbà. Eléyìí ò lè ṣiṣẹ́. Torí náà ẹ gbájúmọ́ ohun tí ẹ ń ṣe ní agbègbè ibi tí ẹ wà kí ẹ fi àwọn òǹdìbò sílẹ̀ láti dìbò fún ẹni tí ó bá wù wọ́n nígbà tí kíní ọ̀hún bá dé. Ẹ wo ẹ jẹ́ ká sọ fúnra wa bí Oríyọmí bá wọlé ìbò èèyàn kọ́ Olódùmarè ọba ni ó wu Ọlọ́run ọba ni kò ní jẹ́ torí ẹnikẹ́ni. Bí ó bá tún wọlé ìbò ní ìgbà kejì Olódùmarè ọba náà ni kò ní jẹ́ torí abanijẹ́ abayànjẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá ti gbégbá ìbò ó di dandan kí wọ́n pa ìtàn àgbélẹ̀rọ fún onítọ̀hún gbójúlówó kó jẹ́ àgbélẹ̀rọ. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ìwọ̀n ni kí á tẹ́tí sí àwọn alákìísà tí wọ́n ń pàtàn aláṣọ mọ́. Kì í ṣe ọ̀rọ̀ wípé a ṣègbè o à ń sọ nǹkan tí a mọ̀ nípa kálukú ni wípé ibi tí a mọ ẹni dé ibẹ̀ náà la sọ ọ̀rọ̀ ọ̀hún tí a sọ dé. Ẹni rẹ̀ ni kì í ṣe gbogbo àwọn nǹkan tí Oríyọmí ṣe yìí o kì í ṣe ní ibi ní í ṣe wọ́n. Ẹ wá mọ nǹkan tó tún wá ń ṣẹlẹ̀ rèé Ready to Shape iléeṣẹ́ tí wọ́n ń lo ohun èlò tí wọ́n ń ṣe oògùn nílànà ìgbàlódé pẹ̀lú natural herbs ewé àti egbò láti fi ṣètọ́jú ọmọ aráyé. Àwọn tún ṣe iṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ àti ìkọ́nilẹ́kọ̀ọ́ tí wọ́n fi hàn gẹ́gẹ́ bí ẹni tó mójúlẹ́jà tó dáńtọ́ nípa tí wọ́n gbé dání. Oògùn wọn àwọn èèyàn tó ti ń lò ó wọ́n rí iṣẹ́ ẹ̀ inú wọn ń dùn káàkiri àgbáláyé. Àwọn kan sì bá mi sọ̀rọ̀ láti UK láìpẹ́ yìí náà lórí ọ̀rọ̀ yẹn. Àwọn kan náà bá mi sọ̀rọ̀ láti Amẹ́ríkà lórí ọ̀rọ̀ Ready to Shape pé àwọn ò mọ̀ pé oògùn fún wọn pé oríṣiríṣi àwọn èèyàn làwọn ti meet ṣùgbọ́n eléyìí wọ́n yàtọ̀. Ready to Shape ni kò mọ síbẹ̀ nìkan kódà ara àwọn nǹkan mímu wọn ọkùnrin tó fẹ́ mọ̀ sí dáadáa ó ní big boys yìí wà fún big boys. So a ní ti kinní náà wà mo dùn jọ́ coffee ní ọ̀bá fẹ́ sùn
ní bàbá fẹ́ sùn ara tí náà wà fún nìyẹn. So báwọn ohun mímu yẹn ṣe rí nìyẹn, mẹ́ta ni. So herbal drink náà wà, so coffee wà, herbal wà, big boys wà, mẹ́ẹ̀ta. Yàtọ̀ sí yẹn gan, yàtọ̀ sí yẹn àwọn oríṣiríṣi ohun mímu àtàwọn oògùn tó máa fún ìtọ́jú wa èyí tó bá wù. Àwọn tí ọ̀rọ̀ ayé wọn bá tún rú wọn lójú tún ní ibi tán ti ń yẹ ṣe àyẹ̀wò, wọ́n mọ̀ kí ló tún kù nípa ọ̀rọ̀ ayé yín. Gbogbo ẹ̀ Renix ṣe fún tán gbé dání nìyẹn. Alani Nightingale ẹ má gbàgbé orin wọn tí wọ́n pè ní ọ̀kẹ́rẹ́. Ọ̀kẹ́rẹ́ tí gun rókò ojú ọdẹ dá, ọ̀kẹ́rẹ́ tí gun rókò yóò. Ẹ wo ẹ lọ gbórin yẹn, ẹ wo èmi gan ti ń kọrin irinṣẹ́ mo nílò. So ẹ ṣé o ẹ̀yin èèyàn wa, ẹ máa wò ó kẹ́ máa pín fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti wọ́n náà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. Àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti Áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. Àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. Ìjọba àjàn ló ń tẹ̀. Wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. Ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. Wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. Ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà. Pàbàmbarì, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. Àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Alálàní èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Alani Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo ìrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹwà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹwà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹwà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní ohun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.